July 2026. We are still at Akwela Shiwa, our other IC of Balance Awalawa of the sea, Ibelawa, ni Sanlu, Ibelawa. Ẹjọ́ bá ṣe ń bẹ̀rẹ̀ àti ẹgbẹ́ Dr. Emmanuel láti Emmanuel Baptist náà pẹ̀lú àpò. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé a fi ọpẹ́ fún orúkọ yín. A sọ kí ẹ ṣe fún àkókò yìí, Olúwa ẹ gba ọpẹ́ wa. Fún àlejò èyí tí ìlú ti ń retí tí ẹ sì mú wọn dé láyọ̀ àti àlàáfíà, Olúwa ẹ gba ìyìn wa. Bàbá wa àti Ọlọ́run wa, gbogbo àkókò èyí tí àtàlejò àti ìlú náà fi kùlùkùn, Olúwa ẹ pẹ̀lú wa. Ẹ má jẹ́ ká ṣera wa gbọ́. Bàbá olùkọ́ yín lókè ọ̀run, akẹ́kọ̀ọ́ yín Ọlọ́run ayérayé wípé lẹ́yìn ìpàdé yìí kó mú ìṣòro rẹ̀ jáde. Ẹ ṣé Ọlọ́run tó gbẹ ti gbọ́. Jésù Olúwa wa. Ìsọ́nàkú lẹ́ẹ̀kejì, ìsọ́nàkú lẹ́ẹ̀kẹta. Give it a bit closer to your doorstep. Our ní palace ọba ní ìlú Ìsànlú Ìbẹ́láwà tí bàbá wa tọ́jú ẹmọ láti wá fi ìfilọ́lẹ̀ ìrẹ́kùn ní ìlú Ìsànlú Ìbẹ́láwà ní Kwara State, Ìsànlú local government. Ọba ọlọ́dọ̀ bàbá wa ọba sí Olúṣọlú Ìbẹ́láwà. Lẹ́ẹ̀kan sí ni mo ṣe sọ lórúkọ Ọlọ́run ọba àti lórúkọ kábíyèsí wa aláyélúwà ọba ọ̀mọ̀wé Solomoni Olúwagbémiga olóyè
Ìsìn ti ìlú Sanusi alága lọ́balọ́ba àti ìjọba ìbílẹ̀ sí Kwara State àti ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara State ní ìpínlẹ̀ Kwara láńkí àwọn bàbá wa olóyè ẹni láàrin ẹni ọwọ́ ní ìbò fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Sunday Igboho Òòṣà Sunday Igboho Òòṣà káàbọ̀ sí ìlú Sanusi owó bàbá dání májàsọ́lá ládé aláàjò ládé rí àádé bàbá dání nígbà wọn láàfin ẹ̀fọ́ríjì ni ó ẹ káàbọ̀ sí ìlú Sanusi ìsátà àti àwọn tọ́bọ̀wà kọ́ wọ́n wá sí ìlú Sanusi. Once again, it's a beautiful morning. Today is the 24th of July 2006. We are live on the palace of Yorùbá sí Kwara South tí wọ́n kọ́ wá sí ìlú Sanusi àkìyè káàbọ̀ drop a comment on the broadcast and let know where you're watching us from. We are leading the program. Thank you. Àwọn bàbá wọn lóye tá a sojú kábíyèsí wa bẹ́ẹ̀ tí wọ́n báyìí kábíyèsí wa náà lẹ́yìn o. Àwọn bàbá wa tí o kọ́ fẹ́ fi wá hàn ní àwọn náà ní bàbá wa olóyè ọlọ́ba àti Sanusi àwọn ni wọ́n wà bí wọ́n jẹ́ ọ̀kan láwọn olóyè àgbà tá a gbé gúrùpù wọn ní ìhàlẹ̀ bákan náà ni wọ́n ní àbáwá olóyè òde lọ ti ìlú Sanusi ọ̀kan láwọn olóyè àgbà náà ní ìhàlẹ̀ làwọn náà bákan náà ní àwọn bàbá wa onídẹ̀ẹ́kùdúró olórí ológun ìlú Sanusi ní ológun ni wọ́n bákan náà ní àwọn bàbá wa olóyè Olúkòsè Òsè Odò Àgò ọ̀kan náà àwọn ológun àgbà náà ni wọ́n. Bákan náà a tún ní bàbá wa olóyè Ẹlẹ́mọ̀sọ́ Òkè Àgbọn. Olóyè Ẹlẹ́mọ̀sọ́ Òkè Àgbọn ọ̀kan náà àwọn olóyè ológun ìlú Sanusi náà ni wọ́n. Bákan náà a ní àwọn olóyè Àsìpá Òsè Odò Àgò ọ̀kan náà àwọn olóyè ológun náà ni wọ́n. Bákan náà a ní àwọn bàbá wa olóyè Ọdọ̀fà àwọn àkọ́lá àwọn ológun náà ni wọ́n. Bákan náà a ní olóyè Olújú Ìsọlọ̀ tìlú Sanusi ọ̀kan náà àwọn ológun náà ni wọ́n. Bákan náà a ní olóyè Arógun akọ̀wé ìlú Sanusi ẹ̀dá náà. Ok, bákan náà a ní ẹ̀dì. Bákan náà a ní olóyè Oníkẹ̀ẹ́má gbogbo àwọn olóyè tó kù ẹ dìde láti farahàn ẹ káàbọ̀ o. Bákan náà a ní ìyàwó tó dé òní ìyálóde ti ìlú Sanusi.
sọ̀rọ̀ ní ọ̀mọ̀wé Ẹ̀rọ̀mbọ́lá rìn chief of staff kábíyèsí alága ẹgbẹ́ ọmọ ìdàgbàsókè ìlú Sẹ́lúsì home branch a ní ìyá ọdẹ àti àwọn ọmọ ìlú àti oṣooju tó jòkó ẹ̀ka bọ̀ káfẹ́ tẹ̀síwájú abẹ́kí kábíyèsí kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ ní. ẹ jọ̀ọ́ kí kábíyèsí tó píkì kọ́ wọ́n ti rán wa sí Ìgbòho Òòṣà bí àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ìjọ tẹ kọ́kọ́ dá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni bàbá ti torí yípa àwọn òdúró lé wọ́n ti sẹ́wọ̀n òdúró lójú kan so wọ́n ní pé tẹ bá ti dé bá àwọn òbá yín sọ̀rọ̀ ọ̀tún àbá ti gbé báyìí ó yá ká fún àwọn ìyá wa àti ọ̀dọ́ kan láàyè ká bá yín sọ̀rọ̀ kábíyèsí o wọ́n ti wà pẹ̀lú wa báyìí. Ó yá. Ẹgbẹ́ màmá. Ẹjọ́ kẹrin wo. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ sọ pé kábíyèsí o. Ẹ sọ pé kábíyèsí o. Ẹ kẹta sọ pé kábíyèsí o. Ẹ bá ti sọ lọ, ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá, wọ́n sojú àwọn obìnrin, ó yá ìyá ẹlọ́bìnú ìyá jílọ, ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dá ti mọ́ mi lẹ́nu. Ó yá bàbá ẹ máa bọ̀, ìyá lọ́tẹ̀ náà sọ sókí àwọn fún ọ̀dọ́ kan náà láàyè láti sọ̀rọ̀. Kábíyèsí o, gbogbo ẹ̀yin yóò rà ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ o, ẹ ní ìsìrì o, ìrìn àjò yé nìkan o, lẹ́gbàrá ni o, àrò jẹjẹ ní ìjẹ́ká dáko, olóko èlé lóko, olódò èlé lódò, ó dọ́mọ́lá mẹ́rin yìí lọ́ pa sínú igbó. Méjìlá ilé ìrọsímọ́nì ó ní méjìlá yìí lọ́ pa sínú igbó. Gbogbo owó yà á mú jẹun inú igbó là ń kó lọ. Owó yà á kó lọ ní igbó nìkan ní àlèmú jẹ tán lọ́dún mẹ́ta nílẹ̀. Ọdún àlèmú jẹ tán gbogbo owó ra inú igbó là ń kó lọ lọ́dún ní o. Bẹ́ẹ̀ ti ṣe gbàrà kẹ́gbàrà o gbogbo nǹkan lú ní èsùn ní èwo ní ìgẹ̀rin wọ́n ti dà kan lọ́nà oní wọ́n pè wọ́n wí wọ́n ti dà lọ́nà ẹ máa bọ̀ o wẹ́gẹ́ ti wẹ̀ kán lẹ o wọ́n ti bọ̀ lòmọ̀ àrán lọ́wọ́ ra ní ìjẹ́ ká gbàgbẹ́ mọ́ ẹ̀ sẹ́ni ìjọ lè gbàgbẹ́ kókó kan yóò rájà lòmọ̀ àrán òkè ní ìgbín ibẹ̀ ni wọ́n gbà mọ̀jà ara ibẹ̀ ni wọ́n gbà lánàá ìran yìí ló rí lọ́gọ̀dọ̀ mọ́tò mẹ́wàá wọ́n rẹ́ lọ báyìí ẹnì yóò gbé mọ́sìnì lòdì dúró gbé mọ́sìnì ó sá ni lọ́nà báyìí ẹnì yóò dóko ó sá ni wọ́n dẹ́ra náà túra yìí o wọ́n gbìyànjú o wọ́n túra yìí wọ́n gbìyànjú gbogbo wọn pátá gbogbo wọn olóyè lẹ́sẹ̀ ẹnì jẹ́ gbìyànjú nínú wọn ìlú obìnrin owó dídá ni ní ojoojúmọ́ kẹgbàrá o ẹ bá mi gbé rí o Sunday gbàrá o ẹnì ó tó rí ìgbà ní ìgbà ní Sunday gbàrá o. Ìgbòho ẹ má bínú àwọn èèyàn yìí ni ò jẹ́ káwọn èèyàn wa wọlé wọ́n wà ń tà rẹpẹtẹ.
Only reason. So. Ẹ ṣeun. Ta ló fẹ́ sọ̀rọ̀ lórúkọ ọ̀dọ́? Ó yẹ mọ̀ bẹ́ẹ̀. Mo kí kábíyèsí o, ẹ bá pẹ́ kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta o. Mo tún kí gbogbo wọn bàbá mi olóyè ààrẹ ológun àárín ẹ̀yà àti gbogbo yín. Mo tún kí gbogbo Ìsọ̀lúsì lápapọ̀ lórúkọ Jésù aládẹ̀sán ló gbé wá o. A kí bàbá káàbọ̀ lórúkọ gbogbo ọ̀dọ́ ìlú Ìsọ̀lúsì. Lórúkọ gbogbo ọ̀dọ́ Ìsọ̀lúsì lágbára ọlọ́yẹ̀ ní sí i. Mọ́mí ti kọrin kan pé omi ládùmọ̀ gbẹja gbàgbá náà ni o. Ìyẹn mú tó arí nílẹ̀ ó ti pọ̀ jù. Ewúrẹ́ mi gan láti jẹ́ mi gan pé àwọn èèyàn asẹ́kẹ́ tó rí mi gbà. Àdé sọ́ni èlé ló ti kú sí gbòòrò. Àyòkú sínú gbó. Tọ̀sọ́ tòun ní ẹyọ wa lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àrùn bàbá wọ̀nyí ló jẹ́ ká lórí ọ̀fẹ́ àti ìdúrà. So gbogbo Ìsọ̀lúsì náà gbogbo ọ̀dọ́ Ìsọ̀lúsì náà papọ̀ àti ọkùnrin àtobìnrin ààrẹ ní láti sọ̀pọ̀tì yìí. Àwọn akẹ́kẹ́ yìí náà dúró tì á. Afẹ́kẹ́ dúró tì á. Afẹ́kẹ́ ṣe ní òwò gùdù dá wáíwáí. Ìgbọ́dọ̀ ni mo sọ òwò gùdù dá wáíwáí. Afẹ́kẹ́ bá a ṣe máa. Afẹ́kẹ́ dúró tì á láti bẹ̀rẹ̀ títí ògbó ṣe ṣe lágbára ọlọ́ọ̀dẹ̀ ní ṣiṣẹ́. Ẹ ti bírèkì rẹ́kọ̀dù ọmọ yẹn mọ̀ jẹ́ lọ títí láíláí ni ojú òní ti ní òun God bless you. Ẹ ṣeun, ẹ dákun, ìyálóde àná fẹ́ sọ bí gbólóhùn kan kó tó di pé àwọn olóyè ó sọ̀rọ̀. Ìgbò mo kí kábíyèsí, mo kí wọn níbi tó wà, ayọ̀ àtàláfíà kan fi wá kalẹ̀ ló wọ́n délé bá wa, ìdààmú ayé ò ní bá gbogbo wa. A dẹ̀ kí àwọn olóyè tán ti lémú náà, ìlú Ìsọ̀lúsì ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ibẹ̀ mọ́ bínú pé mo múra báyìí. Èmi náà wà ní abẹ́ bàbá wa Sunday Igboho ni a ti wà látàná, ìdí tí mi ò fi change nìyẹn, ẹ má bínú ẹ dákun. Bàbá wa Sunday Igboho, ẹ dákun gbogbo obìnrin ìlú Ìsọ̀lúsì a fẹ́ bẹ̀ yín kẹ́ ràn wá lọ́wọ́ lórí ogun ajínigbé tó wà ní ìlú Ìsọ̀lúsì yìí. Wọ́n dà wá láàmú púpọ̀. Àtìgbà tí wọ́n ti ń gbé àwọn èèyàn wọn gbéyàn ní ilẹ̀ Ìsọ̀lúsì, ṣùgbọ́n táwọn èèyàn wá bá ti jáde ilẹ̀ ibi tí wọ́n jáde lọ bẹ̀ ni wọ́n ti ń gbé wọn, tó dẹ̀ jẹ́ pé owó ribiribi là ń san. Àwọn obìnrin ó ní iye owó tá à ń dá lórí gbogbo nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ náà làwọn ọ̀dọ́ wa náà wọ́n ń gbìyànjú. Ẹ dákun abẹ̀yìn, a fẹ́ àtìlẹ́yìn yín. Ẹ jọ̀ọ́ alálẹ̀ kò ní fi yín sílẹ̀, alálẹ̀ kò ní fi yín sílẹ̀ o. Jíjáde tá a jáde tá a ní wọlé mọ́ gbogbo òní bá wọn jáde lọ́jọ́ náà. Ògúnláka yóò ní fẹ́ jẹ gbogbo wa ilé ẹ̀fẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ìgbòho kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, Ìsọ̀lúsì, 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 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìrù ẹkùn, ìrù ẹkùn, tàwọn fi lọ́wọ́ yára ń bá olùbàjẹ́ fún bàbá. Mo fi Olúsìn ọ̀fẹ́ Ìsọ̀lúsì mo fi dúpẹ́ lọ́wọ́ yín. Bí ayé ṣe ń fẹ́ olóòfẹ́ bẹ́ẹ̀, ó wu Ọlọ́run lè fi wọ̀lú ilé mi. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti búlọ̀kì níbo ṣùgbọ́n gbọ́dọ̀ wa ti ń bẹ èfífín ká kò ṣeé da kò ṣeé da odóbò gbogbo agbẹ́yẹ sílé o àdúgbò bẹ́ẹ̀ sí fún jáde o kò ní bàjẹ́ fún yín bàbá. Ìlú Ìsọ̀lúsì ńlọ orúkì wa ni pé ogun òjàjàjà kó fún wa ní ìlú Ìsọ̀lúsì
tẹ́lá ti kíyèsí ẹni pé ìlú náà fi kíni o náà fi gbẹ́ fàbọ̀ yín ìsanlùsì ọmọ àjò àdúgbò lọ́dọ̀ ọlọ́run tẹ́lá kíyèsí ọlọ́fà ìrẹ́kọ̀dù ní ẹni tì gbogbo ìrẹ́kọ̀dù bá dá ìsanlùsì bá pàlàkọ̀ ṣùgbọ́n mo wọ̀lú ìsanlùsì àdúgbò lọ́dọ̀ ọlọ́run ohun tí wọ́n kàn ṣe ni pé ọmọ tó bá yẹ kó yá wọ́n lọ dèdàndè wá ní gbogbo àtiwọlé tàbí àtijáde wa ṣùgbọ́n mo gbàdúrà lágbára ọlọ́run gbogbo bí kíbi tí wọ́n fara pamọ́ sí ọlọ́ba fún yín ṣe bàbá alálẹ̀sọ ló yẹ bá yín fún yín ṣe bàbá ṣé olúwa ti ń bẹ tẹ́mi ẹ sì wà ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ̀ ń dojúlẹ̀ mọ́lẹ̀ iṣẹ́ tọ́lọ́run bá gbé fún yín iṣẹ́ ìránṣẹ́ yín lẹ̀ wá ń ṣe yìí ẹ̀ wá ní ṣiṣẹ́ o adúpẹ́ lọ́dọ̀ lọ́run. mo fẹ́ bẹ èyí tẹ̀lé Ìgbòho wá kékeré má bínú pàápàá bàbá alága gbogbo ilẹ̀ sí bàbá Jọláyẹmí ẹ dákun má bínú ó yẹ ká kí bá ṣe ń kí àwọn èèyàn mo kí gbogbo èyí tẹ̀lé wọn wá o. èmi kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ìgbòho ni wọ́n lè mọ́ mọ̀ mí bá a ti jọ wá tipẹ́tipẹ́ ọmọ mi dúdú Ìgbòho ẹ̀yin lẹ ṣe máréjì fún ẹgbẹ́ òbẹ́sẹ̀lẹ̀ wá ṣẹ́jú rántí Ìgbòho àwọn bàbá dúdú nìyẹn Ìgbòho fẹ́ràn Ìsanlú púpọ̀ akànnì mọ́mọ́ ẹ wo gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ gómìnà ó bí a jẹ́ pé lẹ́yìn Ìlọrin ọ̀dọ̀ wa ló wá ẹ dábàá bá mi kí ẹgbẹ́ Ìgbòho sà ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí lórúkọ kábíyèsí ẹ ṣe owó bàbá dámì tí mo lọ́pàá máa ti ṣe kábíyèsí lẹ́kùnrẹ́rẹ́ ìbí kàn fẹ́ kí èèyàn iṣẹ́ tẹ́ ń ṣe kò ní wọ́n yín o ẹ̀ sì ní sílẹ̀ tẹ́ o gbogbo ẹni tó bá bínú ní ẹ̀lẹ́ jàkàrà wọn ìbá aṣọ obìnrin ní ìbá aṣọ ọkùnrin tó ti ní obìnrin jáde tó bá lẹ́ẹ̀ní lọ ẹ̀lẹ́ jàkàrà wọn adúpẹ́ púpọ̀ iṣẹ́ yìí ó dọwọ́ yín àwọn èèyàn wá ti sọ̀rọ̀ nífọ̀kànbalẹ̀ ń lù ú gbogbo àtàdúró ń lù ú ọlá ọlọ́run ọlọ́run kọ̀ọ̀kan ni ọ̀pọ̀lọpọ̀ ti gbé àwọn òbí ẹ̀ jáde kúrò nílé pé ogun wà ń bí ọ̀tá wa táwọn wà ń lé àmọ̀ pé ogun ò sí gẹ́gẹ́ bí wọ́n ti sọ oríkì wa ogun èkó wa tí wọ́n bá ti kúrò lórí ilẹ̀ Ìsanlú gbàrà báyìí ẹ̀ náà ti máa ń gbé wọn wọlú Ìsanlú wọn àdẹ̀bọ̀ orí ilẹ̀ wa but Ìsanlú ẹ bá ti bọ́ sọ́nù bàrán tí ta ti kọjá ilẹ̀ wa wọn á gbé wọn ọ̀nà ìjára ń bẹ̀ náà ọ̀nà wa onílé ẹ bá ti gbọ́ onílé kò sí ẹ̀ lè bá ìyẹn bẹ̀ má gbogbo ìlú tó kúkí wa káàrò àgọ́ ni Òkè Dábà ní gbogbo ti túká ọ̀tọ̀ náà sì wà lẹ́yìn wa bàtọ́ wọn pẹ́ àtìlẹ́yìn ní ó ní àwọn ibì kan tí àwọn èèyàn wa mọ̀ tí wọ́n mọ̀ tí ibi tí wọ́n wà afẹ́kẹ́ bá bẹ̀rẹ̀ sẹ́ńdẹ̀ báyìí ọlọ́wádẹ́ fún mi ṣe ojú òní tì mí o ẹ̀sẹ̀ káàbọ̀. Kí Ọlọ́run wa ọba tó ní agbára Ọlọ́run ní aláàbò ìwọ lè sọ wa àwa ò lè sọ̀rọ̀ òye kódà èmi ní òde lára mi sọ ṣùgbọ́n Ọlọ́run ń sọ ẹ̀dá Ọlọ́run bá tí ó wá ń sọ gbogbo wa kò ní fi wálẹ̀ Ọlọ́run bá tó ń sọ ọmọdé tó ń sọ àgbà tó ń sọ ọba tó ń sọ lóye kò ní fi wálẹ̀ àní sírìn àti ní bọ́ sí ọwọ́ àjínigbé Ọlọ́run bá tó ní ayétọ́lọ́run kò ní jẹ́ kí ìlú Ìsanlú tú ọba tó ní mí kò ní fi ilẹ̀ láéláé ààbò tí Ọlọ́run fi sí àti ẹ̀rù tọ́lọ́run fi sí ìlú yìí tí ó fi ń dẹ́rù bọ̀tá kò ní mú kó bẹ̀ láéláé torí pé Ọlọ́run ní máa ń fi ẹ̀rù sí ara ilẹ̀ òun ní sì máa ń fi ẹ̀rù sínú ìlú òun lọ́ba ẹ̀rù òun lọ́lágbára tó bá wù nínú ẹ̀rù ara ẹ̀ àwa fi síbi kan tó gbogbo ẹ̀ máa mọ bẹ̀rù pé ẹ̀mọ́tọ̀ bẹ̀rù tó wá fi sára ẹ̀dá ẹ̀mọ́tọ̀ torí pé àbọ̀ Ọlọ́run bẹ̀ pẹ̀lú ẹ̀ àbọ̀ Ọlọ́run là ń lò lẹ́yìn náà kí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè wa bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kù torí pé oore ọ̀fẹ́ tí wọ́n fún mi ni mo fi lè wá bí òun lè fi lè ní mi Ọlọ́run jẹ́ kẹ́mi wọn kù dáadáa
yọba mi dúró tì wọ́n ọlọ́run bá tó lè wá ní alọ́ta àwọn ọ̀gá mọ́ ń bu ọlọ́run bá tó lè mí yọba mi ṣẹ́gun ọ̀tá fún bàbá Tinubu lẹ́yìn náà kí gómìnà Kwara State Alhaji Abraham ọlọ́run bá wà pẹ̀lú wọn ọlọ́run wà pẹ̀lú wọn ẹ sàmì ọlọ́run wà pẹ̀lú wọn mo fi ọba àlú Ìlọrin mo fi kí gbogbo ọba aládé tí ń bẹ ní gbogbo gómìnà pátápátá ọlọ́jẹ́ kẹ́mi àwọn bàbá wa gùn wọn ò ní sírìn àwọn ọba tí wọ́n ti bọ́ sọ́wọ́ ọlọ́run tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí gbogbo àwọn ọ̀dọ́ àti àgbàlagbà tán gbogbo yẹn lọ ọlọ́run wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí ọlọ́run ṣe ní àṣemọ́ báyìí ọlọ́run wọlé pé mo wà nílùú ilé mi gbogbo ogun báńdíìtì ọlọ́run ṣe pátápátá orí tèmi lókun yóò ti ṣe pátápátá kí àmọ̀jọ àmọ̀yọ̀ nígbà tí gbòó ti wá àlàáfíà rẹ̀ dé tí ó sì rí rẹ̀ torí mo mọ̀ kó ti dé lẹ́yìn náà mo kí kábíyèsí wa bàbá wa ní Ìsànlùsí ọlọ́run bá tó sọ wọn lọ Àbújá yóò sọ wọn padà láyọ̀ ọlọ́run ní fi wọ́n lẹ̀ ìlú ò ní bàjẹ́ lórí tí wọn ìlú ò ní tú lórí wọn ọlọ́run ní kẹ́mi wọn kú dáadáa wọn á kí gbogbo ẹ bàbá mi tẹ̀ jẹ́ olóyè ẹ̀ ní parẹ́ láéláé ìlú ò ní bàjẹ́ lórí yín ìlú yóò sì kú dáadáa ìlú yóò kú dáadáa ìlú yóò kú ẹ̀ ní parẹ́ ọlọ́run ò ní sẹ́rù báyìí ọba tó ń lé kò ní sẹ́rù báyìí mo kí ìyálóde ìmọ̀mọ́ ẹ̀mí yóò gùn dáadáa àti ìyálóde àgbà àti kékeré ẹ̀mí yóò gùn ẹ̀ sì jẹun àwọn ọmọ yín dé yẹn àwọn ọmọ yóò ní sírìn ẹ̀yin náà pàápàá ẹ̀ ní sírìn ìlú yóò ní bàjẹ́ gbogbo olè Yorùbá pátápátá nǹkan kan ò ní bàjẹ́ mi gbogbo ogun ò ní kó wa lọ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ ká mọ̀ bóun ṣe tó ni ọmọ fẹ́ ká mọ̀ ni kì í ṣe pé àwọn báńdíìtì lè wí ni wa ṣùgbọ́n ṣe mọ̀ yìí pé ẹ̀yin bàbá ní tí ẹ̀gbọ́n ọba ti débi kò ní yọ ṣùgbọ́n nísìnyí ó ti débi ṣe mọ̀ pé yóò yọ torí pé ọba tó ní mi ó fún mi ní voice kí n sọ káwọn èmi sì wọ́n lísì káwọn tí Ọlọ́run gbé Nàìjíríà lé lọ́wọ́ sọ pé ẹ tètè ṣe ohun tí Sunday sọ yẹn o tẹ́ ẹ bá ṣe yóò bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ yóò sì bùmíràn ṣe mọ̀ kọ́lọ́ ni mo ń ṣe bẹ́ẹ̀ fún yẹn Ọlọ́run bá tó fún mi voice yẹn yóò jẹ́ kí ohun mi ó lè ká gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káwọn tó jẹ́ olórí wa kọ́ńdẹ̀ tètè wá kẹsì sí lẹ́yìn náà a kí gbogbo àwọn ológun àmì ni ọlọ́pàá ni DSS civil defence pátápátá àwọn fìgìláńtè àwọn forest guard Ọlọ́run ní pa irẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ sí o ẹ̀ ní bọ́wọ́ ẹ̀kú òdòdìmú ẹ̀kú sẹ́ o Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ ní sírin o ẹ̀ ní parẹ́ láéláé o ọkọ ọba àdàbà mi sáyé lẹ́sẹ̀ o torí pé tàbá fẹ́ pẹ̀gàn tàbí tàbá fẹ́ ṣàbòsí Ọlọ́run láàsọ pé sọ́jà ò dry ọlọ́pàá ò dry civil defence ò ṣe tiwọn SS ò ṣe tiwọn ẹ̀mí kan náà lájọ ní ẹ̀mí tí ń bẹ lára àbí ní bẹ lára wọn kò sí yàtọ̀ aṣọ tó ń wọ̀ la fi ń respect wọn ọba ẹ̀rù sí tó lọ́lọ́run ó máa ń fi ẹ̀rù sí wa lára ju ara wa lọ èmi ò fi gbéra mi ga èmi nìkan tí Ọlọ́run bá tó lé mi ó mọ̀ mí dáadáa nígbà kìí ṣe pé mo ń fẹnu sí tí wọ́n bá fàyè gbà mí wípé Sunday àfàyè gbà ọ́ gbogbo báńdíìtì àfẹ́rí wọn mọ́ àwa fún ọ lágbára dáadáa àbá àwọn ọmọ tẹ́mi ń kórè mo mọ̀ wọ́n mo dẹ̀ mọ Ọlọ́run tó ní mi mọ́ mọ́ra mi Ọlọ́run tó ní mi mọ́ tí wọ́n bá sọ okùn mi lẹ̀ tán yányán yóò le gan o àwọn náà làwọn náà fi ń fa bírèkì mi wọ́n bá ti tì í wọ́n fa ẹ̀rí pé wọ́n fẹ́ kí n wá ohun tí wọ́n ràn dẹ̀ mọ́ ń pa mí ni pé ìgbà tí mò ń ṣe Yorùbá Nation tí ohun tó fà á náà ni tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ó mú bí mi lọ́pọ̀lọpọ̀ gan mo fi spark mi bọ̀ níṣẹ́ nígbà tó ṣe pé ẹni tí ń bẹ lágbára bàbá wa ni a gbọ́dọ̀ ṣe nǹkan tí ó dàrú ọmọ lọ́wọ́ ohun tẹ́mi ké ń gbà yẹn nígbà tí Buhari ń ṣe ìkíní yẹn Buhari ló fún àwọn bandits yẹn lágbára tó báyìí torí pé tá a bá ṣe nǹkan fún wọn àwa tá a ṣe nǹkan fún yẹn lónìí wọn lọ pa àwọn náà wà lágbára tí wọ́n lè tó báyìí wọ́n lójó pàápàá Ọlọ́run bá tó ní mi yóò lé wọn jìnnà jìnnà so Ọlọ́run lé wọn jìnnà sí lẹ́yìn náà máa fi torí pé a ti lọ́ọ̀tì
gómìnà Kwara ó ní tó bá jẹ́ pé boy scout ló bá lè ràn wá lọ́wọ́ lórí security Kwara ó ní kọ́ mọ̀ bọ̀ wá ó sọ fún commissioner of police ó ní commissioner ń parọ́ mọ́ mi pé wọ́n ní mo ní kí Ìgbòho mọ̀ wá ní ìsọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú àwọn politician kan náà lo géèmì yẹn wọ́n fẹ́ borúkọ bàbá yẹn jẹ́ ó wá ní commissioner ìwọ fúnra ẹ ní kó lọ sí Moses lọ́kà so commissioner wa síbálẹ̀ wá sọ fún gómìnà wọn parọ́ mọ́ ni kò sí commissioner wa ń jẹ́ kí n mọ̀ pé commissioner of police ni gómìnà nífẹ̀ẹ́ àwọn aráàlú débi pé ó sọ fún un pé tó bá jẹ́ boy scout ló bá lè ran ìpínlẹ̀ Kwara lọ́wọ́ ẹ jẹ́ kó wá kí ló dé tó máa sọ pé kí Ìgbòho mọ̀ wá Ìgbòho ọmọ bọ̀ kẹ́kẹ́ kò sí kankan tó ń darúró sẹ́ni pé tó fẹ́ràn aráàlú ẹ bá pàtẹ́wọ́ fún gómìnà Ọlọ́run ti ọ bàjẹ́ kò ní bàjẹ́ fún commissioner of police wa ìyẹn dáadáa IG náà ò ní parẹ́ torí kò sí gbàdá pé IG ọwọ́ kan ní gbogbo orin tí mò ń rìn wọ́n mọ̀ sí wọ́n fún mi láwọn ọlọ́pàá láti Àbújá ẹ̀rọ mi dárìn àwọn ọlọ́pàá Àbújá ń tẹ̀lé mi wọ́n lè mọ mọ́nítọ̀ nǹkan tí mò ń ṣe wọn ní lè parọ́ pé mo ṣe nǹkan tí ò tọ́ ìdí nìyẹn táyé sọ pé tí a bá àtàyè bàbá níta bá pẹran àtọ̀ pé ọ̀yà ẹ̀yẹ tẹ̀lé mo mọ́nítọ̀ wọn ò ní lè parọ́ mọ́ tòrótọ̀ nìkan tó wọ́n lè ó ti ń pa gbogbo Fúlàní káàkiri ló dé pé èmi ò lè ṣe bẹ́ẹ̀ ẹni tó so fún de yìí àti lọ́ọ̀nì ìwé kábíyèsí ẹ̀rándọ̀ àti lọ́ọ̀nì ìwé security network wa ní ìpínlẹ̀ Kwara ní ìbàdàn léyìí tó jẹ́ pé gómìnà fàyè gbà wá tí ọba nífẹ̀ẹ́ wa kò ní fàyè gbà so bàbá tí a fi ṣe olórí wa bí bàbá wa tí ẹ mọ̀ náà ni torí pé ìṣẹ́lú yìí ìlú mi níbẹ̀ ọmọ yìí ni pa mi dúdú Sunday nígbà tí a ṣèyàwó fún ẹ̀yẹ sáyìn bàbá rẹ̀ fún lẹ́yìn fún wa lẹ̀ ọmọ mi ni dáadáa wọ́n sì tẹ̀tí lóyìnbó ni mo mú lọ sí Jámánì ó sì tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ló tẹ̀lé mi lọ ni ọmọ mi dáadáa ọmọ dúdú tí mo sọ yìí ìṣẹ́lú ìlú mi ìlú dáadáa àwọn ọmọ ìṣẹ́lú kì í dalẹ̀ wọn kì í dalẹ̀ wọ́n mú nínú ilé mi wọ́n fi yà jẹ́. ẹ̀yin tẹ̀ ń rojú ẹ̀ sún mẹ́yìn ẹ̀lẹ́ wọ̀ṣọ́ yìí. wọ́n fi yà jẹ dúdú lọ́nà tí Ọlọ́run dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà láyé gbà yẹn láyé Buhari wọ́n ṣe jàmbá fún gbogbo àwọn ọmọ ẹ̀ tó ń kó nu lé mi lọ́nà tí ó tó ọmọ yóò sá lọ ó tún dúró pẹ̀lú mi ó dúró pé a kò sí ìgbà tó jọ bàbá tó ṣèyàwó fún òun látọ̀jọ́ yìí tó ń ó ti wà pẹ̀lú mi sí ó ti lé ní bí 15 years òun títí mo fi wá mọ́ lọ lóyìnbó ni ìyá kan ọmọ dáadáa ni kódà òun làkáǹtì mi òun ní mọ òun àkáǹtì mi mo fi fún yẹn lówó sí gbogbo nǹkan tí mo ṣe láyé kì í jalè mi kì í parọ́ ó lè parọ́ fẹ́ lómi bọ̀ èmi dúdú ní ìpayà mi débi pé tó bá ṣe kẹta dúdú yóò ní bàbá bó ṣe ní lélẹ̀ ó ní parọ́ Ọlọ́run ní débi ọba yìí nínú mi lọ́dẹ̀ ti wá bàbá rẹ̀ náà ń pè ní ọba níbàdàn kò tẹ̀lé wa wá bàbá yìí náà ń pè ní bámi délé nùdù àwọn bàbá rẹ̀ náà nìyẹn bàbá yìí lọ sáyìn ìwé bàbá lọ sáyìn ìwé wẹ́dí òní jọ yẹn bí yẹn ṣe lọ nìyẹn Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run mọ́ padù bàbá wa Òkè Onígbè bàbá ni a fi ṣe olórí security ìwé ẹkùn wa ní gbogbo Kwara State Ọlọ́run jẹ́ kẹ́mi wọn kù ẹni tó bá kájú ẹ̀ láfi sí mo rí pé bàbá kájú ẹ̀ dáadáa ẹ mọ̀ fojú àgbàlagbà wọ́n ọ̀pàdé ó ti gbé bàbá fúnra wọn bí ẹ̀ẹ́mẹ́jì bàbá kájú ẹ̀ dáadáa so nígbà tí a dẹ̀ ti lọ́ọ̀tì ẹ̀ ń sè gbogbo ibi tí ẹ bá ti mọ̀ fáwọn bandits yẹn sá pamọ́ sí nínú gbó ẹ mọ àwọn ọmọ wa wà ń bí wa bàbá máa bẹ̀rẹ̀ sí lọ káàkiri local government fúnra wọn pẹ̀lú àwọn yẹn wa èyí tábàdà wọn bá ká wọn máa pè mí màá wá bẹ̀ gbogbo ibi tí ẹ bá mọ̀ kàn sá pamọ́ sí ẹ fún àwọn bàbá gbọ́
inú ìpè inú àdúrà ẹ mọ̀ sí kan fún wa ní jẹ́ kí wọ́n wá bá wa nínú ìlú àwa máa lọ bá wọn nínú igbó ohun tó máa ń ṣe nínú igbó wọn láti sọ fáwa bóyá bẹ́ẹ̀ nílé bàbá wọn ni wọ́n tó bá fẹ́ gbé pẹ̀lú wa wọn náà lù wá ohun tí president sọ ni pé anybody tó bá ń gbénu forest criminal ni kí ni sẹ́tọ̀ ò ṣe ń bẹ̀ tó bá fẹ́ gbé máa bọ̀ lùlù wá gbé lálàáfíà so àwa fúnra wa la máa support àwọn security officer yẹn a máa support ọlọ́pàá support ID support DSS tó support sọ́jà support civil defence láti ṣàbò fúnra wa o tàbá ti ẹ̀yìn bàbá ní olè òní dàgbà kọ́ mọ́ sojú fìrí tẹ́bá ti kó fìrí nǹkan kan ẹ sọ fún àwọn tó jẹ́ tiwa àwọn tí wọ́n bá lè dá sí wọ́n pè mí èmi máa pe IG máa pe siwa mr máa pe director of SS wọ́n á fún wa ní full support àjọ wọ ọbẹ̀ lọ adé fọwọ́ sí wọn dànù lágbára Ọlọ́run ìlú yòó ní bàjẹ́ ìlú bàjẹ́ ẹsẹ̀ tí kábíyèsí bá dé ẹ bá mi kí wọn ṣé wàá rí bí mo ṣe wá yìí kí n ṣe pé mo sáré wá bí bọ́ olórí ọ̀dọ́ sí béèrè ìrọ̀ máa mọ wá bí ní òrìkóòrì bí ẹ mọ̀ ọ́ bí mo ṣe ń ṣe yẹn ìgbà tí mo ti lọ́ọ̀tì gbogbo àwọn security yẹn ń sìn yìí fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ máa mọ wá bá wọn fúnra mi èyí tí wọ́n bá rí pé ó le pé àbàbà wọn pọ̀ mẹ́yẹ̀ wọ agbára èmi fúnra mi ń bọ̀ mẹ́ tẹ́lẹ̀ rí pé mo wá Ọlọ́run níbi lọ́ọ́ bàjẹ́ bọ́ mo fi ń da yín lójú pé bó ṣe ṣẹlẹ̀ bá ṣe wá yìí ní sèé tán mọ̀ bá ti lọ́ọ̀tì security wa èyí náà ó rí pé nǹkan yàtọ̀ dáadáa Ọlọ́run níbi lọ́ọ́ bàjẹ́ mo dúpẹ́ ní ìṣàkóso. Bàbá wa yìí náà àwọn ní olórí ìdí àti ní Kwara State àjọ káàkiri rẹ̀ èyí ni wọ́n ti pẹ́ wọ́n lè sọ pé kú mọ́ bọ̀ lọ́wọ́ ti tètè láyé lọ́wọ́ wà lẹ́nu nípa mi lọ́sẹ̀. Ìsálú yeye ìsálú yeye ogun ti ṣẹ́ nílùú yìí kò ní gbérí mọ́ lọ́lá àwọn bàbá wa kò ní gbérí mọ́ tá a tún wá fojú ka àlejò wa Sunday Igboho lónìí ogun ti ṣẹ́ pátápátá ẹ bá mi ṣe kábíyèsí lẹ́ẹ̀mẹ́ta. Agbára lọ́wọ́ Ọlọ́run kábíyèsí ó bá wa láyọ̀ àtàlàfíà kò yé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ gbọ́ wọn ní kábíyèsí kò ní ìlú o kábíyèsí ò kò ní ìlú o ó wà pẹ̀lú wa because gbogbo ìrìn àjò wọn pátápátá lórí bí ààbò ó ṣe bo ìlú yìí ni. Àwọn kẹ́nà ṣe tàbí wá bí wà. A sì dúpẹ́ ẹ̀rọ àpàtàwọ́ mú kábíyèsí. A sì dúpẹ́ pé gbogbo ìrìn àjò tí kábíyèsí rìn ààbò yẹn ó bò wá nílùú yìí. Mẹ́rin ìlú tó wà lágbègbè wa tó ti tú àdúpẹ́ pé tiwa ò ní bẹ́ẹ̀. Ìlú yóò lè ní tú lórúkọ Jésù. Wọ́n fẹ́ kí àǹkí kábíyèsí àǹkí gbogbo olóyè bọ́tà à ń gbàgbé àìsí fasán igbákejì ọba ìlú ṣùgbọ́n kò sí nítòsí wọ́n wà ní ìrìn àjò ẹ bá wa kí wọn pé láyọ̀ ni wọ́n bá wa o gbogbo ètò ká ń ṣe kò sí ètò gbẹ̀yìn wọn náà bàbá tó wà lọ́wọ́ tó mi òun ni oyè wọn tẹ̀lé mi sí alágbèmọ wọn pẹ́ díẹ̀ kí wọ́n tó dé tó àwọn náà bá yín sọ̀rọ̀ wọ́n mú gba ẹnu kábíyèsí sọ̀rọ̀ ní wákàtí pé kábíyèsí kí ní gidigidi gan inú wọn dùn gidi gan inú mi dàdùn pé ẹ̀yin gan ti sọ wípé wíwá bíi ní kò sẹ̀yìn kábíyèsí yóò wá jẹ́ káwọn aráàlú kan mọ̀ pé kábíyèsí ò dákẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ibi iṣẹ́ tí wọ́n wá ń ṣe kò ní já sí lásán mo fẹ́ kí gbogbo àwọn security ìlú yìí pátápátá wọ́n ṣiṣẹ́ gidi gan wọ́n ṣiṣẹ́ gidi gan àwọn ní àgbọ́kànlé wa nígbà tí àwọn ọmọ yìí dé tí ìlú ẹ̀kọ́ wọ́n tún jọ fọwọ́sowọ́pọ̀ kò sí pé wọ́n kẹ̀lé síra wọn tó iṣẹ́ yẹn tó wá dọ̀ sí débi pé láti gbàtẹ́ ti dé kò sí awuyewuye tí ò bá jẹ́ ilé tó ṣẹlẹ̀ ń dẹ̀dẹ̀ ọmọ ìyá mi gẹ́gẹ́ ni ọmọ ìyá mi ìyá kan bàbá kan ló wà. Táàmù tí wọ́n ní àwọn ọmọ yìí fẹ́ ṣe bítì tí wọ́n kò lójú ọ̀nà yẹn láàrin ìṣẹ́jú méjì yẹn wọ́n ní wọ́n ṣiṣẹ́ yìí. So àṣírí wọn lágbára náà. Àwọn afẹ́kẹ́ tó bá wa dá àkùsẹ́ tó gbẹ́jọ́. Afẹ́kẹ́ bá wa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́. Ṣé bá gbẹ́ kò lójú ọ̀nà pé kí ẹ fi gbogbo wọn mọ̀ ní ọlọ́wọ́ rẹ̀.
káwọn kan máa wà mbẹ tí àwọn èèyàn bá dé káwọn èèyàn náà tó lọ tí because gbogbo ti ṣẹlẹ̀ ọdún ṣẹlẹ̀ àwọn èèyàn ti rí pé wọ́n ti wá ni wọ́n pè pé àwọn kò sí security lójú ọ̀nà mọ́ ẹni tó dẹ̀ fẹ́ kọjá wọn ní ó ti bọ̀ so àwọn kan yẹn ló fún wọn níṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n gbogbo ẹni tó wà ní ìlú ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin ní tó gbà bọ̀dù alálẹ̀ sẹ́lú ó mu Ìgbòho Òòṣà àṣẹ tọ́lọ̀ fún yín yóò mú onítọ̀hún gbogbo ẹni tí ó bá borúkọ sẹ́tẹ̀sì jẹ́ àwọn ọba tó dá wa sáyé yóò mú àṣírí wo nípò àṣírí wo mọ̀ tú ni gbogbo bí àwọn aṣẹ́bí wa kù sí nínú gbó tí wọ́n fojú pamọ́ sí àṣírí wo tú bí àwọn ọmọ yín tẹ bá rán wọn jáde ẹnìkan kò ní pẹ̀lú ipa àwọn ọ̀tá ò ní ká wọn ipa àwọn ni ó ká àwọn ọ̀tá lágbára Ọlọ́run lónìí tẹ́ ti wọ ìlú Ìsànlú ogun ti ṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nígbàgbọ́ pé ogun ti ṣẹ́ gbogbo àwọn olóyè wa náà inú wọn dẹ̀ dùn ẹ̀rí apọ̀ bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ sí ìdálẹ̀ tó gbogbo dáhùn ẹ̀ lórúkọ gbogbo wọn náà ní akíyí lórúkọ kábíyèsí ẹ̀ ní sí èmi o. torí pé ọ̀nà náà lọ́pọ̀ a máa di baba ńlá òde ká. ẹ̀ka ṣe pápápá baba ńlá yẹn náà gẹ́gẹ́ bá wa ṣiṣẹ́ mẹ́jọ. Baba ẹ bọ kaba rẹ ogun ti ṣẹ́ ká ṣe pápá ẹgbẹ̀lẹ́ ẹ̀sìn ẹ kúrè. Ìsànlú okú o Ìsànlú okú o àtúnkì lẹ́kẹta Ìsànlú okú o a kú oríire torí oríire gidi ni eléyìí jẹ́ fún wa pàápàá jùlọ nípa àṣẹ kábíyèsí ọba wa Dr. Solomon Olúwagbémiga Olóyèdé látọba tẹ́lẹ̀ the second olùsìn of Ìsànlú Ìsìn ẹ̀sẹ̀ kábíyèsí o ẹ̀mẹ́ta lẹ́sọ̀ o ó kẹ̀ẹ̀kan sí o ọ̀rọ̀ ìdúpẹ́ ni mo fẹ́ sọ àdúpẹ́ lọ́dọ̀ àlejò wa bí sì tún sí àlejò wa ọmọ wa ní ọmọ òsì ní fẹ́ kí bàbá kú kò ní fẹ́ kí ìyá ẹ̀ kú kò ní fẹ́ kí àbúrò kú àwọn tó tún wà lẹ́yìn rẹ̀ kò ní fẹ́ kó kú àkíyí pé ẹ káàbọ̀ sí Ìsànlú Ìsìn ìrìn àjò yín sí Ìsànlú Ìsìn ẹ ti wá pẹ̀lú ayọ̀ náà lẹ́ ó fi padà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín lẹ́yìn wọn ò ní dòkú mọ́ yín lọ́wọ́ àwọn mìíràn tó wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ join wọ́n join yín tán ò ní dàbẹ̀rú ẹ̀yin fìjìláńtẹ́ àti èrò ẹkùn torí fìjìláńtẹ́ là ń rí lò tẹ́lẹ̀ ló jẹ́ kí kọ́kọ́ pè é then a tún ní àwọn forest guard àwọn náà gbìyànjú ìlú gan-an kò sinmi tí o bá jẹ́ pé ìlú sùn ni ìbá máa bẹ́ẹ̀ ní tàbá ní ìlú torí wọ́n yí wa kó ní ṣùgbọ́n ìlú ò dákẹ́ ìlú ò sùn gbogbo ọgbọ́n èyí tí ẹ̀yin náà lò lábẹ́ ìlú náà lò ó bẹ́ẹ̀ sì ni àdúrà ò sinmi àwọn pásítọ̀ ò dákẹ́ fún ìdí èyí àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún Ìsànlú Ìsìn tí ò jẹ́ kí Ìsànlú Ìsìn kó tú tí ò jẹ́ kí ogun kó mú wa lọ àdúpẹ́ púpọ̀ Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa arákùnrin wa ẹ̀yin lè ràn wá ó ṣiṣẹ́ dọ̀bálẹ̀ fún wọn alógo dọ̀bálẹ̀ lọ́dà ọkùnrin bíi ti yín náà ni ẹ ṣe ó jiná ó wúlò gbogbo àwọn ọmọ yín pátápátá ní gbogbo ibi tí wọ́n bá wà ní tìlú òyìnbó àti tó wà ní Nàìjíríà gbogbo wọn pátápátá ẹ jèrè wọn àti ìyẹn ẹ̀kúṣẹ́ àmọ́ pé sẹ́kù tẹ́ ó ṣe ìkan tó ṣe tó wù mí gidi ni pé kẹ́ tó di pé ẹ padà lọ sí ọ̀hún afẹ́fẹ́ bá wa wọ́pọ̀ ìdí ẹ̀ ní fúnra yín ẹ bá wa ṣe kì í ṣe pé tó bẹ́ẹ̀ ṣe bẹ̀ wá wẹ̀ ṣe pé gbogbo ẹ̀ lé àwọn ọmọ lọ́wọ́ afẹ́fẹ́ bá wa fọ bẹ̀
wọn ò jìnnà sí tòsí wá ń bì àṣírí ó sì tú àṣírí ó tú sí i lọ́wọ́ akí ọkùnrin ìlú o akí obìnrin ìlú akí onílé akí àlejò àkó àlejò lágbára Ọlọ́run àádélé wa láyọ̀ láyọ̀ àti àlàáfíà ẹ ṣé o. ẹ ṣe ẹjọ́ ìṣẹ́jú kan péré ó ti time ti lọ. ìṣẹ́jú kan péré. ní orúkọ kábíyèsí Olúṣèsan Lóyèsí ọba Dr. Gbénga Olóyèdéwà àti gbogbo àwọn àlejò àgbààgbà àwọn olóyè wa lápapọ̀ èyí tá a lè dárúkọ gbogbo àwọn obìnrin wọn ní ká kí yín gan wọn ní ẹ ṣé o ojú òní tì yín o ojú òní tì yín o ojú òní tì yín o àníwá yín tì o àti rí yín dáadáa ẹ̀rí bẹ́ẹ̀ má kò ní ṣẹlẹ̀ sí yín o èmi yín pàdé 24 tó bí tí èdè gámì àbò ó ti pẹ́ ẹ̀ lè rántí tó dáadáa lẹ́ẹ̀dẹ́lé o àkí púpọ̀ you are welcome sir. ẹ ṣe Ìgbòho sà. Sorry. ẹjọ́